Akíkanjú lọmọ Balógun, igi kúkú tẹ́ni tí yóò ṣe bí. Ọmọ Balógun wọ akíkanjú lọmọ Balógun, igi kúkú tẹ́ni tí yóò ṣe bí. Tàtí wẹ́rẹ́ ni tẹ̀kútẹ́ lé. Ajá ń kú tó ọmọ mi. Mo dé ẹ̀mí rẹ padà. Ìpè ayé ni o bá wọn jẹ́ o. O gbọ́dọ̀ bá wọn jẹ́ pé ọ̀run mọ́. Sáré kété. Tara ṣàṣà. Máa bọ̀. Sáré ṣẹṣẹ. Tara ṣàṣà. Máa bọ̀. Èmi ọmọ Balógun ni mò ń pè ọ́. Ó ẹ̀gbọ́n mi sí òsì ẹ ránṣẹ́ pè mí náà àfin ẹ̀gbọ́n mi. Kí wọ́n bá a sí náà. Kí mo lè ṣe fún yín? Ǹjẹ́ o lè dá mi lóhùn? Ṣó o mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú àti inú ààfin? Tí dààmú wàhálà ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Èmi ò mọ ẹ̀gbọ́n mi bẹ́yìn làgbà ẹ̀yin náà lẹ́sẹ̀ wádìí gbogbo nǹkan bá. O ò mọ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n. Jẹ́ kí n fìdí rẹ̀ múlẹ̀ fún ọ lónìí pé ohun tí ó ń fa wàhálà nínú ìlú yìí àti inú ààfin ni wípé àìgbà Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà. Olúfà tí wàhálà fi ń ṣẹlẹ̀. Jésù. Kí lẹ̀ ṣe ń wí ní ẹ̀gbọ́n mi? Ta ní jẹ́ Jésù níbi táwọn alálẹ̀ àwọn òṣàlù yìí wà? Níbo lòun ti wá? Ṣé lókè ló ti fò bọ́ ní àbílẹ̀? Níbo ló ti wá? Ta ní jẹ́ bẹ́ẹ̀? Ọmọ Ọlọ́run ọ̀gá ògo Jésù Kristi ti Násárẹ́tì. Ibi gbogbo ló wà, kò síbi tí ò sí. Ó sì wà nínú ọkàn pẹ̀lú ẹnikẹ́ni tó bá gbà á láyè nínú ọkàn rẹ̀. Ló jẹ́ kí n pè wọ àbúrò mi Adédiwúrà ọmọọba. Tó o bá gba Jésù Kristi sínú ọkàn àyà rẹ̀, wò láàrin ìlú yìí gan pẹ̀lú ó di ẹni tó níyì láwùjọ. Torí pé ó yàtọ̀, ìwà òtítọ́ ló mọ̀ wù, ìwà rere ló mọ̀ wù. Ìgbésẹ̀ rẹ àti ìrìnsí rẹ yóò jẹ́ ìgbésẹ̀ tí yóò mọ polongo ìyìnrere Jésù Kristi. Ẹ wo ẹ̀gbọ́n mi, Jésù àbí Yésù àbí nǹkan tẹ́ ń pè ọ́ èmi ò ráyè. Ẹ sọ kókó ń tẹ́ pè mí jókòó sí àyìn ni mo ní pàdé tí mò ń lọ ṣe. Èmi àtàwọn ọ̀rẹ́ rẹ̀ mi fẹ́ ríra ní ìyálẹ̀ta. Ó kàn jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ kó o gbà á tọkàntọkàn ló bá tán. Ṣé ẹ fẹ́ gbọ́ ẹ̀gbọ́n mi? Òòṣà táwọn bàbá wa tó fi lé wa lọ́wọ́ òun lèmi mọ̀. Èmi ò mọ Jésù, wọn ò sì fẹ́ mọ̀. Tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ Jésù ni èmi lọ ń tèmi, mo ní pàdé ẹ̀ lè dá mi dúró. Àṣìpa àmọ̀mọ́ láwọn ọ̀tún. Yóò mọ̀ yí ọkọ̀ mọ̀ ní yí ẹlẹ́ fún ọ̀yà lóde. Èmi gbogbo agbára mi mọ̀ sà kémi ní òtí ẹ̀ fi rí wọn n ò rẹ́ nìkan. Ọ̀rọ̀ yóò lè wọn ní Yorùbá ní ẹran tí ò yí àìpọ́n bẹ́ẹ̀ síbi ìṣẹ́jú gbogbo wa náà ní. Tí Adébálà fi sọ pé ètò wọn láti ìlú Ìbàdàn òun náà ló yè tọ́ sí. Irọ́ ni Ọmọ Balógun. èwo ni ó wá láti ìlú Ìbàdàn? Èmi tó borí èmi sọlẹ̀ yẹn yìí kọ́. Àṣìpa ẹ tẹ́ wà á tẹ́ o. Èsè. Ìyálóde. Irọ́ ni Àṣìpa. Ṣé bẹ́ẹ̀ ṣe rí ni? Bẹ́ẹ̀ ṣe rí kẹ̀. Bó ṣe rí. Ìyálóde básìkò bá sí ẹ̀ mọ̀ mí. Ṣé bí wọ́n mọ̀ mí tiẹ̀?
ẹ fẹ́ gbé mi sórí àpèrè tó jẹ́ wípé èmi gangan ló kàn. tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ lẹ́ ò ní gbé mi síbẹ̀ ẹ wò ó. wọ́n ní ọ̀la pa ọ̀tún la pa ẹnu lẹ́sẹ̀ bí ojú ọ̀nà torí pé ikú mímọ ẹ̀sìn lọ́nà ẹni tẹ̀mí ikú pa ìkúnlẹ̀ ní ti dànù ẹgbà fà ẹni gbẹdọ̀ abiyamọ kò fọmọ ẹ̀ mú ìlàbíamọ ti dànù ẹgbà fà kó sóore lọ́ba pọ̀ ìdílé níbi ìgbé ara làrákè wọlé ìgbé ara làrákè wọlé ìgbé ara àbí ikú mímọ ẹ̀sìn lọ́nà ẹni tẹ̀mí ikú pa ìkúnlẹ̀ ní ti dànù ẹgbà fà ẹni gbẹdọ̀ abiyamọ kò fọmọ ẹ̀ mú ìlàbíamọ ti dànù ẹgbà fà arúgbó tulu ọ̀hún gbẹjẹ arúgbó lọ́kàn ti dànù ẹgbà fà ẹni dàpọ̀ ọ̀dọ̀ ní ó ti dànù ẹgbà àgbèjẹ. ọ̀yà mi jẹ́ ọ̀dà akọ nínú ọ̀yà máa gbọ́ ẹ̀tẹ̀lẹ̀ mi gbogbo tí n bá ṣe lónìí àṣegbè ni. 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 gbogbo tí n bá sọ káṣẹ mọ. gbogbo tí n bá sọ káṣẹ mọ. gbogbo tí n bá sọ káṣẹ rọrọ. gbogbo tí n bá sọ káṣẹ rọrọ. èmi ọmọ balógun. èmi ọmọ balógun. tí n bá ṣe lónìí àṣegbè ni. gbogbo tí n bá ṣe lónìí àṣegbè ni. ó ti lòdì dẹ tipa yóò lè ká ó ti lòdì dẹ tipa yóò lè ká o ẹni máa rò bí rò ẹni máa rò bí rò ó ti dànù ẹgbẹ́ agbègbè wọn pe Ọlọ́run ó jẹ́ aṣọ funfun lè ránṣẹ́ sí hàn ó lòdì dẹ wo ọ̀dẹ́lágbá lónìí o tipa yóò lè ká o tipa yóò lè kọ́ kí ni bá ṣe ká sí ọmọ rẹ mọ́. ohun tí bá ti ká sí ọmọ rẹ tí bá yẹ lè ká ọdọkùnrin kọsẹ̀ ń tìta kọsẹ̀ kọsẹ̀ ń tìta kọsẹ̀ kọsẹ̀ ń tìta kọsẹ̀ ọdọkùnrin tí bá yẹ lè ká ọdọkùnrin. nítorí tá a bá fi ilẹ̀ báyìí lè lo ewúrẹ́ tó ọmọ ẹrú kò sì gbọ́dọ̀ máa ń ṣe sí ọmọọba rèé kò gbọ́dọ̀ wá máa ṣe sí ọmọ ẹrú ọmọ alápàtà rèé ò gbọ́dọ̀ máa jẹgun. ìparọ́ bá mi. èmi àti olórí àgbà kó tó di pé wọ́n sílẹ̀ wọ̀ àtijọ́ ní ìsọ ọ̀rọ̀ kan tá a jọ sọ ní ìdákọ́ńkọ́ látàrí àjọba àjàdélé ààfin ìlú ọmọ ẹrú ọ̀gbọ́dọ̀ wàá máa sì ṣe ọmọ ọkọ o bẹ́ẹ̀ sì lọ́mọ ọkọ kò gbọ́dọ̀ máa jagun bí ẹrú ọmọ ọkọ nìwọ wá gbọ́ ní kòríta tá a déjò yìí mo fọwọ́ tì ọ́ lẹ́yìn pé kó o lọ jà fún Adélé nílùú bàbá rẹ títí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó fi yanjú aáwọ̀ tí ń bẹ láàrin wọn ọmọ ọkọ nìwọ èyí sọmọ àlè èmi ò ní hùwà ọ̀dàlẹ̀ nítorí ẹni bá dalẹ̀ yọ balẹ̀ lọ ni ọjẹ́ tí mo ní yọ fún. inú mi dùn bàbá ẹ ṣeun bàbá inú mi wá dùn báyìí tẹ́ ẹ ṣe lẹ́tì mí lẹ́yìn báyìí èmi kò sì ní dójú tì yín ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ̀yin tẹ́ ẹ sì yá mi lẹ́yìn lákòókò rẹ̀ tẹ́ ẹ tó dúró pẹ́ fẹ́ tí èmi náà lẹ́yìn ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ pẹ́ fún wa. tí wọ́n pẹ́rú tí wọ́n pé gba àgò ni ó dá dé ẹ̀rí yẹn fi jẹyìn. mo tiẹ̀ jẹ́rìí yín ẹ ṣeun bàbá mo rí yín náà o ẹ ṣeun bàbá o. bàbá ṣe pa ìyálóde adífálà ikú olórí àgbà dùn mí. mọtí bó ṣe dùn ọ́ ló dùn àwa olóyè náà àbí tí ì bá wá ṣe ìdí ayé kéèyàn wò sùn fúnra rẹ̀ kó sì wọ̀yẹ̀wò kó sì gbé mọ́ńjèlé jẹ tẹlẹdùà kọ́mọ́jẹ kéde ayé di gbogbo wa àṣẹ.
kì í ṣe pé ikú rẹ̀ ló dùn mí bíi ti bá ń o bí kò ṣe pé ibi tí ó parí ayé rẹ̀ sí ẹni tí ò bá gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀ tó bá kúkú ayé yìí yóò tún kúkú ẹlẹ́ẹ̀kejì lọ́rùn. láì sàkúdà. irú ikú wo tó lè yún. kì í ṣe ọ̀rọ̀ àkúdà àbí kúdà ni mò ń jẹ́ kó yé wa bí kò sí pé Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹni tó bá gba Jésù Kristi gbọ́ kò ní kúkú ayé kó tó ń kúkú ọ̀run ṣùgbọ́n ẹni tí ò bá ti gbà á gbọ́ yóò kúkú ayé yóò tún kúkú ọ̀run. Matthew wo òòṣà kan ṣoṣo tá à ń sìn nínú ìlú òun ni Ọ̀rúnmìlà òun náà ló sì tọ́ka sí pé ìwọ làpèrè yìí tọ́ sí ó jẹ́ mọ́ ṣe lòdì sí àwọn alálẹ̀ ṣé n tó ń sọ ni pé òòṣà kan tó ń bẹ́ńbì kan tó tún lágbára jù Ọ̀rúnmìlà lọ. Ọ̀rúnmìlà Adífálà bàbá Àsìpà Ìyálóde òrìṣà tẹ́ gbójúlé ò lè gbá ní alétí mọ́ lè gbọ́ alójúmọ́ lè fi rí na bẹ́ẹ̀ sì ni ìwé mímọ́ tó wà níwájú mi yìí ó ní a kò gbọ́dọ̀ forí balẹ̀ fún òrìṣà kankan òrìṣà lásán ni tó létí tí ò fi gbọ́rọ̀ ó lẹ́nu kò lè fi sọ̀rọ̀ ṣùgbọ́n Jésù Kristi ọmọlẹ́dí àlàáfíà òun ní ọ̀nà òtítọ́ àti iyì. padà ṣé bí òòṣà náà lọ tọ́ka sí pé wọ́n lọ́ọ́ jọba nínú ìlú yìí. òòṣà ọmọ ṣe mọ́ ni. mọ́nù mi mọ̀ mọ́ jẹ. ìsọkúsọ ọ̀rọ̀. àbí bó o ní ọ̀gẹ̀dẹ̀ ó ṣe wá wo kòkóyè tí ó wàá sọ dìgì burú. ọ̀yà lẹ́nu. ọjẹ́ mọ́ sọ̀rọ̀ sáwọn alálẹ̀. wọ́n mọ̀ bá bínú. wọ́n mọ̀ bá ṣe lù sí ọ. àbí kí ni ká ti pè kí ọ̀gẹ̀dẹ̀ wo kòkóyè tán kó wá sọ dìgì burúkú. àgbẹ̀dọ̀. pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ tí wọ́n ń wí pé òòṣà tó lójú tí ò ríran kò ríran lọ́tọ̀ka sí ọ pé ọjọba wọ́n fẹ́ fi lu sólóore wọ kínní. ó ní àwọn tí ń sìn wọ́n ó dàbí wọ́n. padà ẹ wá gbà mí ni Àsìpà sí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tẹ́ ni wá wù láàfin rè. kò ní dára kẹ́ ẹ kúkú ayé kẹ́ ẹ tó lọ jóná níjọ̀bọ̀. padà òòṣà táwọn ń sìn kò jẹ́ rí báwọn. Àsìpà sójú àlámọ̀ wà ní. ọmọ ń jòmí náà lójú. ṣé ń tẹ́ pè mí fún pé ń wá máa fojú rí láàfin rè. àmì pé tí ó ṣẹlẹ̀ nù o èmi rí yín náà. Adífálà tó. ṣé ọ̀rọ̀ lèyí ń sọ èmi náà ń lọ. kí lèmi náà dúró. èmi ò rí sí. kí ni mò ń dúró ṣe. bàbá Àsìpà Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè. ọ̀dà mo gbọ́. kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ rẹ̀. lóògùn ọ̀fẹ́ wo kò gbé ọ àṣẹ bàbá wo iṣẹ́ ti dójú ṣíṣe báyìí o ó gbéra ní ìsìn ọ lọ bá àwọn yòókù rẹ lókè lọ́hùn kó sọ fún wọn nítorí iṣẹ́ tó lórí àgbàgbé lé mi lọ́wọ́ kó tó di pé ó sílẹ̀ ṣaṣọbora. ó di dandan ká jẹ nítorí a gbọ́dọ̀ tẹsẹ̀ bodò tán ká tún mọ kígbe òtútù. ẹyẹ ilé kan ò sì ní bónílé jẹ kó bónílé mu kó bá dọjọ́ ọkú kó yẹ rí iṣẹ́ olórí àgbà ó di dandan ká jẹ a sì jẹ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ jíjẹ lájẹ kó gbéra nísìnyí kó lọ bá wọn ní mo ní ẹ múrogun o ti gbọ́ abó o ti gbọ́.
gbóògùn ọ̀fẹ́ o. lóòótọ́ ni mo wí fún yín wípé dídé Jésù ò ní pẹ́ mọ́ yóò sì dé bí olè lóru ṣùgbọ́n ẹ gba Jésù Kristi ti Násárẹ́tì gbọ́ torí pé kí ni àkókò náà fẹ́rẹ̀ dé kọ́rọ̀ wa máa dàbí ìgbáyé Nóà tí Olúwa ní kí wọ́n kọ́ ọkọ̀ wọ́n kọkọ̀ ń tán ìdílé Nóà nìkan ló bókò lọ àwọn yòókù sì ṣègbé a ò ní ṣègbé o àṣẹ àmì lẹ́wìí o àmín ká má bàa wá ṣègbé ni mo fi ń ṣàlàyé fún ẹnìkọ̀ọ̀kan wa wípé ẹ jẹ́ á gba Jésù ní Olúwa àti olùgbàlà wa torí wípé ó ní a máa lé ìjọba Ọlọ́run èyí tó kù òun ò fi fún wa ẹ já wo oko tá a gbìn yìí tìmọ́ ni ata ni ráìsì ni ọkà bàbà ni ẹ̀gẹ́ ni tí a bá ti gba Jésù gbọ́ gbogbo nǹkan wọ̀nyí tí a gbìn yìí yóò so èso rẹ̀ ní dédé ní àkókò tí ó yẹ a ò ní ṣìṣe o àmín a ò ní ṣìṣe o yóò sì dára fún wa gbogbo nǹkan oko wa mo gbà ládùúrà wípé yóò máa dára tá a bá ti gba Jésù gbọ́ ó bá tán ẹ̀yin tí ẹ bá fẹ́ gba Jésù ní Olúwa àti olùgbàlà yín ẹ jẹ́ á náwó. ẹ jẹ́ á dúpẹ́ o pé àwọn ẹnìkan náà ni wọn ò tí ì gba Jésù tán bínú lọ àmọ́ ìrètí sì ń bẹ fún wọn wípé wọn ó padà gba Jésù àmọ́ àwọn tá a fẹ́ gba Jésù ẹ̀ máa sọ wípé Olúwa mo ti gbọ́ Olúwa mo ti gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi nísinsìnyí lọ máa bá mi gbé má ṣe kọ̀ mí sílẹ̀ mo sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ẹni bàbá o ṣé o. àgbẹ̀ tó gbin kòkó àgbẹ̀ tó gbin kòkó àròkò bọ́dún dé àgbẹ̀ tó gbin kòkó. Àkànmú Àkànmú bó o ní. dáadáa ni o. ọmọ kú ẹ wo kò rọrùn. iṣẹ́ oko rẹ lọ dára báyìí. ẹ wo ọlọ́ọ̀lẹ́dù àkókò ni sí ò sí o. ọ̀rọ̀ wà ọ̀dà kò sí yọnu. ní àìpẹ́ tí ọba kú à ń wẹ́ni tí à ń wò pé bàbá ò bímọ. àṣé bàbá ló bí kábíyèsí ló bí ọmọ balógun. wọ́n tó gbé kan dénjò ní wọ́n ní mọ́tì láti ìlú Ìbàdàn. mọ́tì ọwọ́ adá àwọn méjì àmì tí ọ̀jọ̀ba náà ni. dúdúdúdú tí mo bá tọrọ tí mo sọ yìí tó bá yé mi ó jẹ́ kó yé mi pé kábíyèsí ìlú wa tá à ń pé kò bímọ òun ló bí ọmọ balógun. gbẹgẹdẹ mọ̀ gbiná ń jọ láàfin òun ló bí o. òun náà ló tún bí ìtẹ́ ẹ pè ní mọ́tì àbí kí wọ́n pè. òun ló bí àti Ìbàdàn wọn ti gbé yìí wá ìyá Ọ̀ṣun ló túkọ̀ ọ̀rọ̀ nínú gbogbo wa fi mọ̀ bọ́rọ̀ sí jẹ́ ní ìsìn ìjọba yé mi ní pé àmẹ́ni tí ọjọba kò rújù. èyí tí adífálà bá sọ lórí àwọn méjèèjì náà ni. sọ nílò kádífálà ò tán dífá ṣé èyí tí ń pààyàn káàkiri sóhun láàbìjọba èyí tó ń gbé wà ń lèmi rò pé òní ọjọba o tó rápàyàn wọn ò lè jọba lọ́dọ̀ tèmi o. ó tiẹ̀ ṣeun báwọn ẹni tí mo fẹ́ sọ gan-an nu pé ìhà tí ọmọ balógun kọ sí ọ ẹ ló ń sọ̀rọ̀ lé lórí o. ìhà tí ọmọ tíun tí kò bá sì kọ sí mi èmi ń sọ̀rọ̀ lé lórí.
lóòótọ́ bí ọmọ balógun ṣe ń pa kúkúrú nípa gúngàn ní dárògbòdìyàn lù gbogbo ẹ̀ lámù kò sí ètò sùn tó sẹ́yìn wa ń bẹ̀ ṣùgbọ́n èmi wòye pé ó ṣeé ṣe pé tó bá tiẹ̀ wá jọba lọ́la ó ṣeé ṣe kó yíwà padà o àbí kílẹ̀ ni mo wí. ọ̀dà pé ọ̀rọ̀ tí mo bá wá òye ọ̀dà pẹ̀lú kankan ni bóyá ẹ̀yin méjèèjì náà là pa yín. àdìo kò rí bá ọ̀hún ẹ̀ àmórí ọ̀nà ò ń bú mi mọ́ ọmọ balógun nù. mo rí ọ̀nà o. àdìo báńkọ̀. tí bàbá bá fi lè jọba a jẹ́ pé a ti bú ayé nù torí ibi tí ó bá wù wá láàmú yẹn sí bẹ́ẹ̀ ni a ti bú ayé kò sì sẹ́ni tí ó dára lẹ́kùn pé bó lẹ ṣe ṣe bá àmọ́ yẹn fanda ni torí bàbá wa ló wà lórí àbórí arábìnrin gbẹ́nu rẹ wá ṣé ó sọ pé o ò rí wa ni àbó lójú lórí rẹ ṣé wíwo ni ò tó wo ni ni àbí wíwò yẹn ni ò tó wó yẹn. ìrẹ́ nìkan gẹ́bí tí bá mi rán mi ni mo kọjú sí. ibi ń bo ni bàbá rẹ̀ rán ṣé ọmọ ọ̀tún kọ́ ẹ̀ ni àbí èso òun ni. òun náà ni. ó ṣe wá gọ̀ báyìí bí bàbá rẹ̀. bàbá mi lẹ́nu yín. kí wàá ní bàbá rẹ̀ àtiwọ́ àti bàbá rẹ̀ kò ní jọ dáa fún yín. ìwọ òrìṣà aládé ni àwọn ìlú Ọ̀ràngún Adé àwọn ni wọ́n rán mi iṣẹ́ sí ọ àwọn ni wọ́n ní kí n fún ọ ní èèwọ̀ rẹ jẹ o àwọn wọn ní kò sí ní tó ṣe wọ́n ní ọ̀làgbà àwọn wọn pé ṣoṣo ó sì di dandan kí wọ́n rí ṣoṣo wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n kàn mí lẹ́yìn ọ̀kan wọ́n tún wá ta ọ́ láyà wọ́n ní kò sí ní tó ṣe ìdínú tó jẹ́ sáwá bá o òòṣà aládé ni o òòṣà aládé ni o ojú ògbè mi ń jà o títorí bàbá ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ẹni bá sì jókòó sórùlé olórùlé ó di dandan kó gbọ́hùn ariwo káriwo ẹ wá gbọ́ o ẹ̀yin ará ìlú Ọ̀ràngún Adé o láti wákàtí lọ eku ò gbọ́dọ̀ ké bí eku mọ́ o ẹyẹ ò gbọ́dọ̀ ké bí ẹyẹ mọ́ o ọmọ èèyàn ò gbọ́dọ̀ fọ̀n bí ọmọ èèyàn mọ́ látòní lọ kóhun burúkú ọmọ já ló ń burúkú kóhun burúkú ọmọ já ló ń burúkú nítorí pé ọ̀tún mi àbá ló dífá fún wọn lálẹ́ di àbá òsì mi àṣẹ ló dífá fún wọn lálẹ́ di àṣẹ àtọ̀tún àtòsì ló dífá fún wọn lálẹ́ di ọ̀tún wẹ́lẹ́ ó di àṣẹ ó dè pé ó dègún àwọn wọn ní fún ọ o àwọn wọn ní fún ọ o wọn ní kò sí ní tó ṣe wọn ní kò sí ní tó ṣe o nígbà tá a ti rétòkè tán tìsàlẹ̀ ló kù àwọn àbẹ́jì ọ̀ràn tọ́ba àlú Ọ̀ràngún Adé bí kalẹ̀ tó ló ń bímọ wọ́n gbéṣẹ́ wọn lé lọ́wọ́ ni o wọ́n ní bá wọn pa wọ́n ẹni ó sì gbéṣẹ́ fún mi ó ti kú èmi náà sì ni wọn gbọ́dọ̀ dalẹ̀ nítorí ẹni bá dalẹ̀ yóò balẹ̀ lọ ni nítorí náà ni mo fi wá pé ìṣẹ̀dá yín ìbejì ọ̀ràn lónìí o ẹ̀yin ìbejì ọ̀ràn ọba ìlú Ọ̀ràngún Adé ẹ máa jẹ́ mi ní méje mẹ́jọ ẹ máa jẹ́ mi ní méje mẹ́jọ ẹ máa jẹ́ mi ní méje mẹ́jọ bá a bá pòkú ní pópó alààyè ní dáhùn ẹ̀yin ìbejì ọ̀ràn ooo èmi mọ sọ yín ìbejì ọ̀ràn nítorí ọ̀ràn lẹ dá ọ̀ràn lẹ dá ẹ̀yin ọ̀mọ̀kọ́ràn lẹ dá nítorí ẹ̀ jẹ́ kí olórí àgbà ó gbáyé bó ṣe yẹ kó gbáyé ẹ fàyè nílà ẹ wá gbọ́ mi o. ẹ gbọ́dọ̀ jẹ́ pé alààyè mọ́ o ìpè ọ̀run ni ẹ mọ́ jẹ́ ẹ gbọ́dọ̀ bá wọn jára ayé mọ̀ ànítèrò ọ̀run ìníkẹ́ ẹ mọ́ jẹ́ ẹ̀yin ìbejì ọ̀ràn o kẹ́ẹ̀dá láǹgbá tí ń fara àyà wọ́ lábẹ́ ògiri túwé túwé
túwé lóògùn ọ̀fẹ́ o. afájá kámi ìbọ̀gùn ojú apá bàtà. wọ́n yẹ kó tó di pé wọ́n fi ilẹ̀ ilẹ̀ ó di dandan kí n bá lè débi mọ́ ẹ̀yin ẹni bá ní ìní tó bá léèyàn ò ní sùn inú ò ní fojú gbóòórùn kò ní dá afájá kámi ìbọ̀gùn. bàbá 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 o bàbá bàbá kí ló ṣẹlẹ̀. ó fi ní ilé máa ń porí mi níbi. bàbá àjẹ́ ilé ní máa ń porí mi níbi. bàbá o bàbá yé bàbá bàbá kí ló dé bàbá 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 yé sẹ̀ǹgbà fọ́ bàbá lọ. nǹkan bẹ tó ṣe iyebíye lójú Olúwa mi o. ẹ̀yin ìyá arákùnrin tẹ̀ ń lọ ìyìnbá yín jà mo sì ń kí yín ẹ̀ sì dá ń lóhùn. ẹ mọ́ bínú bàbá mi rògbòdìyàn kan níṣẹ̀lẹ̀ ń lù. rògbòdìyàn. kódà ìlú ti gbóná jẹun báyìí ṣé ẹ fẹ́ gbọ́ ṣé ẹ rí àwọn àbúrò mi yìí ó tẹ̀ tuntun èyí ó ti fọ́ lójú lórí rògbòdìyàn yín náà ni o ṣé ẹ tún wá rí pàǹbàbà rẹ̀ yí ẹ̀gbọ́n ó ti di tí kò gbọ́ nǹkan kan kódà bàbá ṣe wà yìí ọ̀dọ̀ bàbá Ajífálà ibẹ̀ là ń lọ bóyá wọ́n ti ẹ̀gbà ńlá nínú ìlú. ẹnìkan wá ń bẹ tó lè ṣiṣẹ́ ìwòsàn àti iṣẹ́ ìdáǹdèjọ Ajífálà lọ. ẹ padà ta ni kò sí ẹnì kankan mọ́. Jésù Kristi ti Násárẹ́tì olùwòsàn ni olùdáǹdè ẹ̀yin mọ̀ wọ́n kan o yóò fìdí agbára rẹ̀ hàn níbí bí ní orúkọ Jésù ìwọ tó lajú afọ́jú nígbà nì mo fẹ́ jẹ́ kí o ṣe gẹ́gẹ́ bíi tìgbàanì bíi tàtijọ́ ojú arákùnrin ìdánwò rẹ fi agbára rẹ hàn là á lójú. ó ti ríran. ẹ̀yin Olúwa lógo tí mo sọ fún yín wípé Ọlọ́run ń ṣe bíi tàtijọ́. ẹ̀mí tí ì lọ èmi mo ti ṣàlàyé fún yín. ó tó kọ eléyìí náà mo ti gbàgbé èmi kọ́ mo ṣe Jésù ló ṣe o. ọ̀dà bá ń ké pe Jésù ọ̀hún kó ṣe yìí náà mi. Jésù Kristi ti Násárẹ́tì ìwọ ló ń lajú afọ́jú àdìtí ń gbọ́rọ̀ etí ọmọ rẹ̀ rèé ìwọ ní ọ̀rọ̀ láti ọ̀run wá nípa ọ̀rọ̀ láfidóhùn gbogbo ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kó yé nísinsìnyí kí etí rẹ̀ kó là kó sì gbọ́rọ̀. yé etí mi etí mi yé ẹ̀gbọ́n mi ó ti gbọ́rọ̀. ó ti gbọ́rọ̀. sọ pé ẹ jẹ́ kó di mímọ̀ fún gbogbo ìlú wípé Jésù ń wòsàn ń gbàlà ẹ mọ̀ sọ pé Jésù ń wòsàn ń gbàlà Jésù ń wòsàn ń gbàlà Jésù wòsàn ń gbàlà Jésù ń wòsàn ń gbàlà Jésù ń wòsàn ń gbàlà. ta ni ń bẹ lu o ẹ gbà mí ará àdúgbò yéé wọ́n dáná. arákùnrin ẹ wá. ọkùnrin mọ̀ dàndó mọ̀ dáná kí ló ṣe. ọmọ yìí ọ̀gbá ló ti dákú ọ̀dà kú mọ̀ lọ́wọ́ ọmọ ẹ̀gbọ́n mi ọ̀dà kú mọ̀ lọ́wọ́ ẹgbẹ́ kalẹ̀ ọ̀dà kú ni ẹgbẹ́ kalẹ̀. arákùnrin ẹ̀dá ọ̀kẹ́ bá ń gbé ọdún bàbá Adífálà ni mo fẹ́ gbé lọ. ẹnìkan bẹ ẹ̀dá kù tó ti sílẹ̀ ẹ̀kan ó lajú afọ́jú. nílùú ibo ẹ̀dá pé mo níbẹ̀ ẹ̀dá máa lọ bẹ̀ ẹ̀dá. bẹ́ẹ̀ ló ti ń ṣe é bíi tàtijọ́ tẹ́lẹ̀. ẹ̀dá kù ta lẹni náà ṣé èsì bàbá Adífálà
adífálà kọ́ o. tàwa ni. ẹni tó ju adífálà lọ ni. kò sẹ́ni tó ju adífálà lọ mọ́ lù yìí. òun náà ni Jésù yóò sì jí ọmọ yìí dì. ìlú wo ló wà. ó wà lọ́dọ̀ wa tí ẹ gbàgbọ́ pé yóò jí. tẹ́ ẹ bá wí bẹ́ẹ̀ torí mi ò rí yàn. ẹni mo gbàgbọ́. mo gbàgbọ́. Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run mi mo ti ké pè ọ́ gẹ́gẹ́ bí mo ṣe ké pè ọ́ lẹ́ẹ̀kan wàá tún ṣe bó ṣe ń ṣe bíi tàtijọ́. Jésù olùjí òkú dìde ó yá ìwọ ọmọdé yìí gba ìmísí Olúwa dìde dìde dìde. ọmọ dìde o ọmọ dìde o ọmọ dìde o ọmọ dìde o Jésù gbogbo ayé ń dàbọ̀ Jésù ni o Jésù ni o. Olúwo ṣé o. rọra máa lù rọra máa lù díẹ̀díẹ̀ kéde kó máa fi gígùn gbàgbà báwọn. Matthew, ìmọ̀ tó ṣe wọ́n. Kí ló ṣe wọ́n? Bámi, wọ́n kà dédé ṣubú náà ni. Matthew. Farabalẹ̀. Jésù ó wò wọ́n sàn. Ọlọ́run ọmọ aládé àlàáfíà. Ìkẹrin nínú iná ìléru. Bó o ṣe ń ṣiṣẹ́ bíi tàtijọ́. Wá tó jí bàbá yìí dìde. Gẹ́gẹ́ bí o ṣe jí òkú Lásárù dìde. Dá ẹ̀mí wọn padà fún ògo rẹ̀. Kí wọ́n lè mọ̀ pé alágbára ni ọ́ láti lè sìn ọ́. Jésù wò wọ́n sàn. Jésù Kristi wò wọ́n sàn. Jésù wò wọ́n sàn. Ẹ káàbọ̀. ọ̀lẹ ni wọ́n mẹ́fà bá ní olóko ní lọ bá ní olódò ní ìṣe kankan bá ránṣẹ́ gan túláàsì ní àtúní ogúnlùbó tó di wàhálà fún ọ ọ̀lẹ ní ọ Sámọ̀lá gbogbo àwọn àdúgbò ẹgbà mi kan dé káàhùn ọlọ́pàá ilé ọkọ̀ mi ti lóko kò sẹ́ni kankan nílé Sámọ̀lá orí mi ò fún òun ó ṣe pẹ̀lú ọmọ ẹ̀ ẹgbà mi ìdádífàlà náà ìyá ọlọ́pàá ìdádífàlà báyìí. Màmá ariwo yín ni mò ń gbọ́. ọmọ yìí ni èlùbọ́ mo ní ogún. etí dò ni mò ń gbà lọ tẹ́lẹ̀. ẹ dákun ẹ̀ràn lọ́wọ́ Matthew ẹ̀ràn lọ́wọ́ bá ń gbé lọ́dọ̀ adífálà dákun. Adífálà ẹnìkan bẹ tó lè ṣèjú adífálà lọ. adífálà lèmi mọ̀. ẹ wò ẹ rí i pé yóò jí ọmọ yín nìsín. tí ò bá jí mọ́ ẹ̀sìn ni o. mo gbọ́ Ọlọ́run mi gbọ́ wípé yóò jí. Jésù Kristi ti Násárẹ́tì ìwọ ni mo ké pè ní wákàtí àti ọ̀wọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orúkọ rẹ pé o gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ mo pe ọ̀rọ̀ rẹ sọ̀kalẹ̀ sínú ayé ọmọ yìí kó o dá ẹ̀mí rẹ̀ padà ní orúkọ Jésù kó o dá ẹ̀mí rẹ̀ padà ní orúkọ Jésù Jésù olùwòsàn òde ọ̀run jí ọmọ yìí dìde. Sámọ̀lá. ó ṣeun o ẹ̀yin alálẹ̀ ó ṣe o. Jésù ló ṣe Jésù ọmọ aládé àlàáfíà mo yìn ọ́ lógo. ìlú tí àjálù gbogbo ẹ̀ kàn já lóra wọn yìí àwọn àgbà ságbọ̀ wọ́n pòwe ó ní má fọkọ mi dálà ọjọ́ kan là ń kọ́.
bàbá wa ti ní òní ló gbọ́dọ̀ wọlé lóye bẹ́ẹ̀ ni òní ló sì ráyè mọ́. bàbá yín wò bẹ́ẹ̀. gbẹ́nu sọ padà sọ́sọ́ pọ̀ gbọ́n bàbá wa ni. àwọn fún àkókò ṣòfò ní gbogbo eléyìí wo ká mọ́ fún àkókò ṣòfò àbátálágẹ̀ mẹ́mẹ́dá ńlò sòkè gbà torí kọ́sẹ̀kọ́sẹ̀ ìmọ̀ ìdìgbà kọ́sẹ̀ ẹ̀jẹ̀ ara rẹ̀ kọ́gbẹ́ omi ara rẹ̀ kọ́gbẹ́ wọ́nàwọ́nà àbámú iṣẹ́ ara rẹ̀ omi ara rẹ̀ ó yá kó sọ owó di. iṣẹ́ ara mi ti Jésù ni omi ara mi àtẹ̀jẹ̀ mi tí Jésù ní í ṣe kò lè bẹ́ẹ̀. padà ó dùn lóbìnrin po kó o bẹ̀rẹ̀ sí ní máa kò yìí kójú rẹ̀ máa kò dì ilẹ̀ ó yá mú. ó tó bá tẹ̀tẹ̀ kan tí mo ti rán yín sẹ́yìn méjèèjì ẹ rí yanjú. ìyànjú náà là ń gbà bàbá ẹ rí kó rí iṣẹ́ náà la bá wa dandan ni ó gbọ́dọ̀ wọlé lónìí. bàbá adìẹ wa ń làgùn ìyẹ́ rẹ̀ ni ò já mọ̀. nǹkan sẹ́yìn méjèèjì. ìwọ ó sọ àwọn ọmọ mi dolóògùn èké bẹ́ẹ̀ ọ̀tún mi àbá ló dífá fún lálẹ́dẹ̀ àbá òsì mi àṣẹ ló dífá fún lálẹ́dẹ̀ àṣẹ àtọ̀tún àtòsì kìrú bọ̀ ọmọdé ó dífá fún lóde ìwọ̀n tún wẹ́lẹ́wẹ́lẹ́ èrè lèrè èpèlépè ìrònira òní ló ń wọlé lọ́tọ́rí igi tó ká bá fẹnu sọ ẹnu ọ̀ká bẹ́ẹ̀ ní kú sí ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ ilẹ̀ nílẹ̀ gbọ́ lónìí ó gbọ́ sọ̀rọ̀ lónìí ó wọ̀nyẹ̀ lóòyè ni. tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dé sínú rẹ̀ kò sí tí lè ó fi mí ṣe torí Olúwa bàbá mi ló ní. ìbọn wọn ìyá mi ẹlẹ́yẹ ni mo fẹ́ yìn fún ọ lónìí kó o dẹni ilẹ̀ kó o bá wọn jẹ́ pé ọ̀run ó bọ̀rọ̀ bá wọn jẹ́ pé ayé mọ́ o. bàbá kó o lọ jẹ ẹ ṣètì rí eléyìí ṣáájẹ. ti ṣètì sóhun abẹ́rẹ́ fi ṣe tó rẹ́rì. mi ò yẹ gbọ́n mi ti rí ilẹ̀ ni ó mú ọ lónìí kó o bá wọn jẹ́ èrò ọ̀run lónìí o bá wọn jẹ́ pé ayé mọ́ o ìgbì ọ̀run ni o bá wọn jẹ́. ẹ filẹ̀ àpọ̀ wá bá lọ́rọ̀ rẹ̀ ẹ jẹ́ àná. tó o bá wà pẹ̀lú mi bíbo ò bá ṣe ràn mí nù olúwo sí tó ń fi agbára wọn ká. àyànfẹ́ dìde nílẹ̀ ní wákàtí yìí bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ kí àwọn ibi wọ̀nyí àti àjálù tí ọ̀tá fẹ́ rán kó lè padà sí wọn lórí. ní orúkọ Jésù ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ Jésù Olúwa mo béèrè fún agbára ẹ̀mí mímọ́ tí ó dàbí padà sórí orí bí Olúwa bí omi Jésù Kristi ti Násárẹ́tì ìwọ ló ní agbára láti yé àti lọ́run mo béèrè fún agbára rẹ omi ní agbára tí ó dàbí gbogbo tí ó dá sàṣẹ padà sórí aláṣàṣẹ Olúwa dá padà Olúwa dá padà. kí ibi kó lọ bá oníbi kí àṣàṣì kó lọ bá aláṣàṣì bí o ṣe ń gbàdúrà sílẹ̀dá rẹ kí Ọlọ́run ọ̀gá ògo kó fèsì sí gbogbo èdè àdúrà rẹ kí gbogbo wàhálà àti àjálù tí wọ́n ń pète rẹ̀ kó padà sí wọn lórí. kò wá tán ọ bí ṣé kò tán ọ bí kéèpé Ọlọ́run rẹ kó gbọ́ ọ níbi tí òrìṣà báláyé ń bẹ Ṣàngó Olúkòso ń bẹ o mọ́ Ọ̀ṣun ń bẹ olóòdáhùn èṣù láàlú ògiri oko bẹ́lẹ́kún sunkún kẹ́rọ bẹ́lẹ́kún sunkún la lórí ìṣẹ̀jẹ̀ olóòmọ́ ògbólágà ayé ń bẹ olóòdámọ̀ wàá pe Ọlọ́run rẹ kó gbọ́ ní kètì àṣà tó kó sí. mo mọ̀ wípé Olúwa yóò gbà mí torí pé ó mọ̀ ń sọ̀rọ̀ ọwọ́ Olúwa ò ọwọ́ Ọlọ́run rẹ wo ni ò kúrú láti gbani ẹlẹ́sìn ibi tó kù sí lóde o n ó gbé ọgbìn ní ilẹ̀ ni ó gbé ọmọ èmi ọmọ Balógun mo wí bẹ́ẹ̀.
Bro Matthew, ṣé ìran ńlá tó lúwa fẹ́ fi hàn mí ni? Ayé ìránṣẹ́ yìí nílò àdúrà. Bro Matthew, bàbá ṣàánú ọmọ rẹ̀, ayé jà fọmọ rẹ̀, ìránṣẹ́ yìí ò gbọ́dọ̀ ṣègbé Olúwa. Bàbá lórí ẹ̀kẹ́tẹ̀ sí ìránṣẹ́ rẹ̀ wà lọ́wọ́lọ́wọ́. Olúwa gbé dìde, Ọlọ́run nawọ́ ìwòsàn rẹ̀, ayérayé nawọ́ ìwòsàn rẹ̀ Olúwa. Ìwọ tó wú ayé ẹ̀yà Pétérù sàn lọ́jọ́ kìíní, agbára sì wà lọ́wọ́ rẹ̀ síbi Olúwa. Bàbá dìde nínú àlọ́ ńlá rẹ̀ Olúwa, ayérayé wo ìránṣẹ́ ìsàn Olúwa. Bàbá má jẹ́ kí ìránṣẹ́ rẹ̀ ó ṣègbé Olúwa. Ọlọ́run ìwòsàn o, Olúwa dìde, bàbá ẹ dìde, ẹ jà fún ìránṣẹ́ rẹ̀. Rọ̀túndé, dádì, èmi ni mo ránṣẹ́ sí yín. Mo fẹ́ rántí wípé bóyá ẹ rántí Bro Matthew. Bẹ́ẹ̀ni dádì. Tí wọ́n wà nínú ìjọ wa bí ọdún díẹ̀ sẹ́yìn. Mo rántí. Ẹ rántí bí wọ́n ṣe ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nínú ìjọ yìí. Bẹ́ẹ̀ni dádì. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o, odò ti fẹ́ gbé àrèrè Bro Matthew níbi tí wọ́n wà lọ́hùn. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ló sì ta mí kìjì láwùrọ̀ yìí wípé ká tètè fi àdúrà ran ìránṣẹ́ yìí lọ́wọ́, nítorí wípé ìránṣẹ́ yìí wà nínú ogun tó lágbára lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé o gbọ́ tó dé? Láì fi àkókò ṣòfò àti láì dóònà pẹ́nu, ẹ lọ bá mi ránṣẹ́ sí àwọn afàdúrà sípẹ̀ yòókù. A lọ nínú àwẹ̀ àti àdúrà. Mo sì mọ̀ wípé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, Ọlọ́run tó pè wá sí ẹnu iṣẹ́ yìí yóò gbé wá níjà, yóò sì tú ìránṣẹ́ yìí sílẹ̀ lórúkọ Jésù Kristi. So mo fi Ọlọ́run bẹ̀ yín, àkókò yìí kì í ṣe àkókò tá a fi ṣeré rárá àti rárá. So ẹ tètè lọ bá mi ránṣẹ́ sí wọn láì fi àkókò ṣòfò. So ká pàdé lórí òkè. Mo sì gbọ́ Ọlọ́run gbọ́ pé Ọlọ́run yóò yanjú ọ̀rọ̀ ìránṣẹ́ yẹn lórúkọ Jésù. Ẹ já gbàdúrà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín o fún ìran tí ẹ̀yin Ọlọ́run fi hàn wá yìí. Olúwa lọ ní àkókò ìtúsílẹ̀. Ọlọ́run fúnra ara yín ẹ tú ìránṣẹ́ yìí sílẹ̀. Ẹnikẹ́ni nínú wa má jọ fara gbọ́fà. Wo ìwọ ni mo wá kìlọ̀ fún o. O bá já sí sùúrù sọ̀rọ̀ yìí. Mo sì fún ọ ní ọjọ́ méje nílẹ̀ yìí. Tó o bá kúrò nílẹ̀ yìí lẹ́yìn ọjọ́ méje. Ìlú ó gbọ̀gbì. Èmi ọmọ Balógun mo wí bẹ́ẹ̀. Ọba lọ́la. Ẹyin o mọ̀ pé orí ẹ̀tọ́ mi ló ń dà sí mi. O fẹ́ jọba níbi tẹ́ẹ̀mí wà. Èmi gbogbo lákìkí oògùn ọjọ́ méje mo fún ọkọ̀ kú lẹ́yìn. Jésù, 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 Jésù. Ọjọ́ méje. Olúwa dìde ìpèníjà. Jésù, Jésù, wá jagun kí o bá mi ṣẹ́gun bí gbogbo tógun ti fẹ́ dìde. Olúwa wo bẹ̀ lọ. Ìwọ lárógun ṣẹ́gun, ìwọ lárógun mọ́sà, arógun mọ́sùjó. Ọlọ́run dìde ìpèníjà. Nílẹ̀ wa ó lọ ní o, ó lọ ní àlèníyàn o. Nílẹ̀ wa ó lọ ní. Ó dà kò jáde sí yín ni kò jáde o. Òun náà ló ń bọ̀, òun náà ló ń bọ̀. Wo èmi ọmọ Balógun ọba lọ́la ni mò ń gbọ́ sọ̀rọ̀. Akíkanjú lójú ogun. Bẹ́ẹ̀ ni ó lọ ní torí ààrẹ ni ọ́ àmọ́ ibi tó ti rìn wá. Tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ń fún ní ọjọ́ méje. Tó bá wá rí bákan náà. Ọjọ́ méje mo fún ọ lórí ilẹ̀. Èmi kọ́ ló fẹ́ dojú ìjà kọ o. Ọjọ́ méje tó bá wá lé ní ọjọ́ méje tàbí kò ó gba ọjà péré bàbá ní ma lọ. Ṣùgbọ́n ẹni tó ní agbára òun ló fún lọ́jọ́ méje. Nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ. Nínú ẹ̀jẹ̀ agbára ń bẹ. Nínú ẹ̀jẹ̀ Jésù
agbára bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ àyídáde bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù ìdáde bẹ́ẹ̀ o àyídáde bẹ́ẹ̀ ìdáde bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ àyíwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn bẹ́ẹ̀ o ìwòsàn o nínú ẹ̀jẹ̀ rẹ̀ ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Èṣù láàlú ògiri oko ẹ̀bọ̀ra burúkú tó ń jẹ́ látọ̀ pa òbẹ́lẹ́kùn sunkún kẹ́rù òbẹ́lẹ́kùn ẹ̀ẹ́lẹ́kùn sunkún láàrúyè ń ṣẹ̀jẹ̀ Èṣù o máa ń ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe ẹni tí mo fẹ́ jó ṣe lóòótọ́ èkejì mi ni ṣùgbọ́n ibi tí èsáyé rẹ̀ ló fẹ́ jókòó gà ẹbọ ṣiṣẹ́ ẹbọ wèrè ẹbọ asínwín ni mo gbé o nítorí èkejì mi tó wá láti ìlú Ìbàdàn bí kí ló ń pè é lóde ń gbẹ́bọ̀ yìí mo fẹ́ jẹ́ kó ya wèrè kó ń lù yìí kó ṣe wín ẹyin kó ṣe wín kó mọ̀ràn tí máa sọ tó kó dé lù Èṣù ìwọ mò ń ké sí o ṣiṣẹ́ mo fẹ́ jó bá o torí rẹ̀ ló jẹ́ ń gbẹ́bọ̀ yìí wá ohun tí n bá ti wí lónìí àṣẹ kó rọ̀ mọ́ kó ya wèrè kó ń lu yín ni o kó sẹ́wọ́n tó àbàwọ́n Èṣù. èmi ọmọ Balógun máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ń lù yìí pé èmi ọkùnrin méje ẹgbẹ́ ń lù yìí. Jésù Olúwa wa ẹ̀yin yẹn yẹ gbàdúrà ẹ sọ fún Olúwa gbogbo ẹbọ tí ayé lè ti torí bromati gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹbọ náà kó padà sórí ẹlẹ́bọ gbogbo ẹbọ tí wọ́n torí bá ẹbọ bromati gbé ẹbọ náà gbọ́dọ̀ gbà ó yẹ sọ́dà dúrà. ní orúkọ Jésù ní orúkọ Jésù mímí ma o Olúwa gbogbo ẹbọ tí ayé ti torí bromati gbé ẹbọ náà ti ló ń jọbọ òkò lórúkọ Jésù ẹ ọba kó padà sí orí ẹlẹ́bọ èpè kó padà sí orí ẹlẹ́bọ lórúkọ Jésù bẹ́ẹ̀ ni kò rí Olúwa gbogbo ẹbọ lórúkọ Jésù ó yá kó bàjẹ́ lórúkọ Jésù ó yá kó bàjẹ́ gbogbo ẹbọ táyé ti torí bromati gbé láti inú ìjọba òkùnkùn lórúkọ Jésù Olúwa yí ìdàrà Olúwa yí ìdàrà Olúwa yí ìdàrà bàbá wọn gbàdúrà àti gbogbo ẹbọ èyí tí ayé ti torí bromati gbé lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù Olúwa yí ìdàrà ayé yí ìdàrà lórúkọ Jésù ìdàdé bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù ìdàdé bẹ́ẹ̀ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ìdàdé bẹ́ẹ̀ o ìdàdé bẹ́ẹ̀. àgbékò ejò tó ń sọ̀rọ̀ bí agbọ́n ẹ̀yin tinú ọ̀gẹ̀dẹ̀ ni mo pè èmi ọmọ Balógun ọmọ ìlú yìí mò ń pè yín o torí èkejì mi ló jẹ́ ń wá ààyè mi ẹ̀tọ́ mi ló fẹ́ gbà máa ń lọ àtọ̀hún rìn wá ló fẹ́ gbà tọ́mọ onílé lọ́wọ́ ló jẹ́ ń wá ké sí igbá ẹgbà mi o ẹ gbọ́dọ̀ gbà ẹ̀yin tinú ọ̀gẹ̀dẹ̀ mo mọ̀ pé alágbára niyín akíkanjú niyín mo mọ̀ pé ti gbóhùn mi àṣẹ sì ti gùn torí kóṣẹkóṣẹ báyìí ni tìlá kọ́ṣẹ́ èyí tí a bá ti wí lónìí àṣẹ ti rọ̀ mọ́. Jésù Olúwa ẹ sọ fún Olúwa àní gbogbo agbára tó wọnú ọ̀gẹ̀dẹ̀ lọ láti jayé bromati lógun láti sọ bromati dẹni ilẹ̀ láti sọ wọ́n dẹni àìná lókè pẹ̀ ayérayé dìde pẹ̀lú ọwọ́ ìgbénijà Olúwa gbé bromati níjà gbogbo agbára bẹ́ẹ̀ Olúwa sọ wọ́n dòkú ó yẹ sọ́dà dùn. ní orúkọ Jésù mẹ́mẹ́mẹ́ o bàbá gbàdúrà àti gbogbo agbára bá gbé wọnú ọ̀gẹ̀dẹ̀ gbogbo agbára bá wọnú ọ̀gẹ̀dẹ̀ lọ nítorí ayé bromati lọ láti sọ wọ́n dẹni àìná lókè pẹ̀ láti bá ayé ìránṣẹ́ jẹ́ ayérayé gbogbo agbára bẹ́ẹ̀. ẹ̀mí Ọlọ́run o bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ o ẹ̀mí Ọlọ́run o bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ o gbogbo agbára òkùnkùn kó fò lọ pátápátá ẹ̀mí Ọlọ́run o bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ o ẹ̀mí Ọlọ́run o bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ o gbogbo agbára òkùnkùn kó fò lọ pátá ẹ̀mí Ọlọ́run o bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ ẹ̀mí Ọlọ́run o bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ o gbogbo agbára òkùnkùn kó fò lọ pátá ẹ̀mí Ọlọ́run o. omi ọ̀sẹ̀rẹ̀ omi ayé ẹ̀yin Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyún
omi ò lápá bẹ́ẹ̀ lomi gbégi omi ò lẹ́sẹ̀ omi gbé yẹn lọ omi o ọ̀tá o ẹ̀yìn omi odò yìí sàn kó bojú ẹ̀yìn ètòrí èkejì mi ló jẹ́ ń wá omi ni kó gbé lọ kó nílùú yìí o tó bá mọ omi kó mi pa lórí tó bá fún mi wẹ̀ kó má bà láàmú omi inú ara rẹ̀ kó yọwọ́ òdì sí la torí kíni àyè mi ló fẹ́ gbà mi ò sì ní gbà. ẹ̀rí tí mo rí bùrọ̀ tó dé ẹ̀rí tí mo rí ẹ̀yẹ̀yẹ̀ yìí alẹ́ ẹ̀rí tí mo rí adára ní odò wọn tó fẹ́ lọ kúlò fáìbàlà ẹ sọ fún Olúwa gbogbo adára tó wọnú odò lọ àní gbogbo adára tá a gbé sínú odò Olúwa láti bá yé Bùrọ̀mátì jẹ́ ayérayé dìde ìgbèrèjà gbogbo adára ní odò lọ́wọ́lọ́wọ́ ó yẹ bàjẹ́ lórí ayé Bùrọ̀mátì ẹ sọ́dà ní wa. ẹ̀mẹ́mẹ́ Olúwa gbogbo adára èyí tá a wọnú odò lọ láti lò láti bá yé Bùrọ̀mátì jẹ́ lọ́wọ́ bàbá dídé Olúwa bàbá dídé ayérayé o ó yẹ bàjẹ́ ó yẹ bàjẹ́ ó yẹ bàjẹ́. Ògúnlákẹ́ yóò sì mọ́ rẹ̀ olómi ńlẹ́ fẹ̀jẹ̀wẹ̀ òlásán ní fi mọ̀kímọ̀ bọ́lá Ògúnlákẹ́ yóò mo bọ́ lónìí o obìnrin ti yàn lórí Matthew ìkejì mi ní mo bá yẹ kó o bá ń ṣe bí ọ ṣe ń sojú o kó sẹ̀sìn kó lù yìí ni o torí pé ẹ̀tọ́ èmi ọmọ balógun ààyè mi ló fẹ́ gbà àtọ̀hún rè wá kó o sì lè gbẹ̀tọ́ mi lọ́wọ́ mi. Ògúnlákẹ́ ìbọn kó dojú ìjà kọ́. ẹyẹ sọ fún Olúwa àní gbogbo agbára tí wọ́n tún gbé sí ìdí òkun wọ́n ti kóra wọn jọ pọ̀ wọ́n ní ìdí òkun lọ gbogbo agbára èyí tí a ti kójọ nídìí ògùn láti lò lòdì sí ayé Bùrọ̀mátì lọ́wọ́lọ́wọ́ agbára bẹ́ẹ̀ ayérayé lọ́wọ́rọ́ kọ̀tà Olúwa lọ́wọ́lọ́wọ́ báyìí Olúwa bá agbára bẹ́ẹ̀ jẹ́ ó yẹ sọ́dọ̀ àdúrà. lórúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa agbára èyí tí a kí ògùn láti ayé Bùrọ̀mátì lọ́wọ́ ìdààmú ni kó bá kó olú yìí o. irọ́ ló pa nítorí pé Bíbélì sọ wípé nítorí ìdí èyí lọmọ Ọlọ́run ti farahàn láti pàṣẹ èṣù run akọ nínú ọ̀rọ̀ yìí pé aṣẹ́gun dragoni náà ní èpè ìjọ̀dún àgùntàn àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí tó tẹnu wọn jáde nítorí náà gbogbo iṣẹ́ ìkà àti. Ògúnlákẹ́ yóò sì mẹ́lẹ̀ lómi ilé ìfẹ̀jọ̀rọ̀ lásán ní fi mọ̀kímọ̀ ìbúra Ògúnlákẹ́ yìí o mo ti bọ́ o obìnrin sì ti yàn. pa ẹnu rẹ mọ́ akọ wípé ọjọ́ di ọjọ́ fọ̀hún òru di òru fi mọ́ akọ pé kò sí ibi kan tàbí èdè kan tó àti dúró wọn akọ wípé ìró wọn la gbogbo àgbáyé já gbọ́ gbogbo iṣẹ́ ibi tó ṣe lórí ayé Bùrọ̀mátì pátápátá bẹ́ẹ̀ ni ló ti bàjẹ́ nítorí pé a ti gbọ́ igbe ẹ̀bẹ̀ Bùrọ̀mátì látọ̀ wọn nítorí ìdí èyí la ṣe rán mi láti wá ba iṣẹ́ rẹ jẹ́ lórí ayé Bùrọ̀mátì gbọ́ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ bẹ gbogbo iṣẹ́ kòkò tó ṣe lórí ayé Bùrọ̀mátì ní orúkọ Jésù Kristi Násárẹ́tì ó yá kó dà sórí rẹ dìde tógun dìde tìjàtìjà dìde nínú agbára rẹ dìde Ọlọ́run wa kó wá ṣèrànwọ́ fọ́kàn dìde ayérayé dìde tìjàtìjà dìde nínú agbára rẹ dìde Ọlọ́run wa kó wá ṣèrànwọ́ fọ́kàn dìde. ibi táyé ro ti ta ni mo wà yìí o orí tàwọn ìyá mi ẹlẹ́yẹ arúgbó asọmọbalẹ̀ torí pé òjò lóró námúgi òjò lóró tọ̀ múlẹ̀ àṣẹ náà ni iná fi ràn àṣẹ òrùn lòró fi ràn ìṣẹ̀dá Matthew èkejì mi ni mo pè sínú náà yìí o torí kọ́ṣẹ́kọ́ṣẹ́ ni lákọ̀ṣẹ́ èyí tí n bá ti wí lónìí arọ̀kọ́rọ̀ mọ́ Matthew bíbẹ̀ là á bẹ̀ ọ́ lórí èkejì rẹ ọba wa dáríjì dákun
ó fi ìdínú a fi àwọn alálẹ̀ ìlú yìí a fi bì ọ́ dákun. kò sí bí ó tì sí ọmọ ìyá kan náà sì ni ọmọ ìyá ìyá ti fi dòdò ọ̀hún dákun àfolúwa bì ọ́. èmi ò bínú ṣèkejì mi ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ sí bàbá àti sí ọmọ ó ní ìdáríjìn. bàbá àtọmọ ló ṣẹ̀ sí wọn ò dáríjì tó bá ṣe tán láti jẹ́ kí wọ́n dáríjì òun ni kí ẹ bá sọ̀rọ̀ tó bá ti gbà láti kó gbogbo àwọn ìwé rí sílẹ̀ bàbá ṣe tán àti dáríjì. ìyún ò le sáàní sùúrù á bá sọ̀rọ̀ tí a bẹ̀ ọ́ sí náà ni pé sáfìyèdínú mú sùúrù. jésù ní agbára ẹ̀jẹ̀ jésù àpáta ayérayé ọmọ aládé àlàáfíà ọlọ́run yánú lórí ọmọ balógun èkejì mi ló jẹ́ kí n ké pè ọ́ ní wákàtí ọ̀yá wòsàn ọ̀yá wòsàn ọ̀yá wòsàn ìwọ gẹ́gẹ́ mo fẹ́ kí kò ṣiṣẹ́ nínú ayé rẹ̀ kó lè bá a mọ̀ pé ọlọ́run. bàbá ọkàn ọba àti ìjòyè ń bẹ lọ́dọ̀ rí olúwa ó yá bá mi bá ọkàn rẹ pàdé ó yá bá mi bá ọkàn rẹ padà ó yá bá mi bá a pàdé ó yá bá mi bá a pàdé kó gba ìmúláradá kó lè bá àwọn púpọ̀ ló ní ìwọ ní alágbára láyé àti lọ́run jésù ṣe bẹ́ẹ̀ ẹ̀mọ́ ṣe bẹ́ẹ̀ olùgbàlà ó yá wọnú ayé rẹ lọ ó yá wọnú ọkàn rẹ lọ ó yá wọnú ọkàn rẹ lọ lọ wò ó sàn lọ mú un lára. dúró níbẹ̀ alákùnrin èmi ni olúwa ọlọ́run ìgbàlà rẹ ẹni ńlá Ísírẹ́lì lónìí ni mo fi orí ọ̀fẹ́ mi kà ọ́ kún ọ̀kan nínú àwọn àyànfẹ́ mi mo gbàdúrà fún ọ kí ara rẹ kó bọ̀ sípò àkọ́ pé ó ràn ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá ó gbà wọ́n nínú ìparun gbogbo gba àlàáfíà gba àlàáfíà gba àmúra. èmi ni olùgbàlà rẹ ẹni ńlá Ísírẹ́lì lónìí ìgbàlà wọnú ilé rẹ àlàáfíà fún ọ. olùgbàlà olùgbàlà. olùgbàlà olùgbàlà ń dà olùgbàlà ẹ̀kejì mi inú mi ò bá dùn kó o jẹ́wọ́ Jésù Kristi ní olúwa àti olùgbàlà rẹ tó o bá gba Jésù sínú ọkàn rẹ ó ju ewé àti ìgbò lọ olùdáǹdè ni olùwòsàn ni olùtùnú ni yóò mọ kọ́ nígbà gbogbo. ọlọ́run ṣe tán àti máa daṣọ ẹ̀yẹ aṣọ ògo aṣọ ìbùkún bù ọ́. bẹ́ẹ̀ ni ó sì mọ ọkọ yẹn ní ọ̀nà tí yóò máa tọ̀ òun ní sí ọ̀nà tóóró èyí tó lọ sí ìyè ẹnikẹ́ni tó bá fẹ́ dẹni ìyè ọ̀nà tóóró yìí ni ó máa gbà yóò wù mí kó o kọ ọ̀nà gbòòrò lẹ̀ nítorí ọ̀nà gbòòrò yìí ó ní ọ̀nà tó lọ sí ìparun kò sì ní wù mí kó o dẹni ìparun
dáa tó bá wá rí bẹ́ẹ̀ mo ṣe tán àti gba Jésù ní tòótọ́ ní Olúwa àti olùgbàlà mi. àwọn balógun ọpẹ́ o mo ti rán ni sí ọ láti di èjìlá àwa ṣe ń bọ̀ ní ìsìn iṣẹ́ kan bẹ̀ tá a ṣe fún ọ tó sì ẹ̀ ti ṣe tipẹ́ fún ọ nínú rẹ̀ jẹ́ bí ọ̀rẹ́ mi ìlú ó sì fi wẹ̀ inú odò ṣàlàṣà kábàlẹ̀ kan gbà fún wọn ni wọ́n sáré o kó má bàa wá tẹ̀yìn bọ̀gbọ́n lẹ́nu tó fi yọ sí sì wá wò ó ìjọ méje láàrin ẹni ọ̀hún ìjọ márùn-ún ló sì fi wẹ̀ nínú àgbo odò ṣàlàṣà sì wọ́ ojú ọ̀rẹ́ mi mọ̀ gbọ́dọ̀ gbẹ bọ́ọ̀bì lè rọ báyìí tí ẹ bọ́ ọ̀nù o. bàbá àmọ́ ẹ má bínú pé mo pẹ́ èmi náà ti fẹ́ wá sọ́dọ̀ yín tẹ́lẹ̀ òkè ọ̀hún ni òjàrí ti bí èkejì mi mọ̀ ní èkejì mi jẹ́ kó yé mi wípé tèmi náà sì ti ń fojú rí díẹ̀díẹ̀ pé ọ̀nà kan tó ń bẹ tó dára ju ọ̀nà tí ẹ̀ ń mú mi tọ̀ tẹ́lẹ̀ ilé ni ọ̀nà tóóró tí ó ní ó sọ pé ó lọ sí ọ̀nà yìí ó ní ọ̀nà gbòòrò ó ní ọ̀nà tá à ń tọ̀ tẹ́lẹ̀ tó lọ sí ìparun lèmi náà wá jẹ́ mo fẹ́ wá sọ́dọ̀ yín láti jẹ́ kẹ́yìn náà mọ̀ pé ẹ má tọ̀ ọ̀nà gbòòrò tó lọ sí ìparun mọ́ ẹ jẹ́ àjọ tọ̀ ọ̀nà tóóró tí kejì mi ń tọ̀ tó sì dáa fún un kò ní dà kò sì ní wù mí bá mi ẹ parun ìdínú èmi náà ti fẹ́ wá. o sì láyé àkọ́tọ́ ń fọ ọkàn mi bó ti ń sọ̀rọ̀ ẹ ṣe ẹ̀yin ìyá mi o wọ́n gbé mi ìyẹn kàn án sẹ́pẹ̀ lásán wọ́n wọlé agbára mi wọ́n yẹn tó ṣàgùn fún ọ kó lè máa bọ́ ọlọ́run kó máa rú ọ lágbára sí i ṣùgbọ́n àwọn ìyá mi fi yé mi pé ó ti dáa ẹni mo fẹ́ ṣe nǹkan mi kàn gbìyànjú lásán ni ọ̀ tójú ọ̀nà mi mọ́ ọ̀wá ló ti lágbára mi kọ́ agbára. èmi ẹkùn méje ìran méje ó sì mọ bí mo ṣe jẹ́ o tí èyí bá ṣe bí mo ṣe jẹ́ sí mi àti bàbá rẹ bá ti jẹjẹ léréwé ọyọ ọgbẹ lóru wo ti dúró ni kàìtì ò ti jáde bí ẹgbẹ́ àìláàyè lẹ́nu rẹ ọgbẹ ọlẹyìn tán ọ̀fẹ́ náà fi sán mi. bàbá kò rí bẹ́ẹ̀ ó kàn wù mí gẹ́gẹ́ bí ẹ ṣe mú mi tòótọ́ kébì náà fi ọ̀nà ìyè hàn yín nítorí èkejì mi jẹ́ kó yé mi pé Jésù Kristi ti Násárẹ́tì ní alágbára tó borí ohun gbogbo. ọ̀rọ̀ yìí tí mo dì í bí n bá ìlà ó sì mọ̀ mí o ọmọ mi o. òkú gbẹ ọlọ́mọ náà fúnra ẹ lọ padà wá bá mi náà ni. tí mo bá gbọ́ lágbòye nǹkan tó tẹnumọ́ náà ni ikú ó tún sọ pé ọ̀run àpáàdì mo délé mo sùn mo rórun sùn mo jẹun oúnjẹ ọ̀hún ọ̀lọ́ mo wá ní kí n máa mọ pè ọ́ bóyá okùn tó fi so mí kò tú mi lẹ̀. ikú tí à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ìlẹ́ni tí ò bá gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀ tó fi kú iná kan bẹ lọ́run iná àjò òkú là ń pè irú ẹni bẹ́ẹ̀ inú náà ni ó parí ìrìn àjò rẹ̀ sí. adífálà ṣùgbọ́n nípa okùn tí ẹ̀ ń sọ̀rọ̀ ń pa rẹ̀ èmi kọ́ ni mo dè yín
mo lè sọ pé ẹ̀yin lẹ dira yín. bó o ní wọ́n ṣe wá wú sùnsùnsùn tí wọ́n wá máa dira mi lókun láì ṣe é dì. ó ní wípé tí ẹ bá kọ gbogbo ìbọ̀rìṣà yìí sílẹ̀ okùn ṣetán àti tú lọ́rùn yín ṣùgbọ́n tí ẹ bá tí ì ṣetán láti kọ̀ sílẹ̀ ẹ̀ tó ń dẹra yín ẹ̀ tó ń dé sí i. àmọ́ síbẹ̀ náà ọ̀rọ̀ rẹ ta kókó. bó ni wọ́n ṣe á kọ iṣẹ́ àwọn baba ńlá mi lẹ̀ tí wọ́n wàá sọ pé òòṣà kan tí wọn mọ bí ó ti ṣẹ̀ wá ni wọ́n gbajúmọ̀. tí ẹ bá mọ ọ̀rọ̀ Ọlọ́run ní tòótọ́ ẹ mọ̀ pé Jésù Kristi ti Násárẹ́tì ó ní agbára ju àwọn òrìṣà kéékèèké tí ẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ. tí ẹ bá ti gbẹ̀mí mọ́ láàyè nínú ọkàn yín ó bá tẹ́ ẹ ti dolómìnira nù. ipasẹ̀ wo ni wọ́n tọ̀ dọ́dọ̀ rẹ̀? mú mi débẹ̀ ká lọ bẹ̀ kó tú mi lẹ̀. ẹ jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà yín. ẹ ó fi ayé yín fún òun lẹ ó sì máa sìn òun lẹ ó máa forí balẹ̀ fún nígbà gbogbo. ìgbà yẹn lẹ mímọ́ wàá wọnú ọkàn yín wá tí yóò máa jẹ́ olùtùnú fún yín tí ó sì máa kọ́ yín tí ó sì máa darí yín. ìwọ náà lọ mọ ọ̀nà bẹ̀ wọ́n sì ní ẹni tó mojú ògún ní pabìnírè tó wàá mú mi débẹ̀. ǹjẹ́ ti ṣetán láti gba Jésù ní Olúwa àti Olùgbàlà yín? náà mo sọ pé kó o mú mi dọ́dọ̀ rẹ̀. ẹ tí ó ti wà pẹ̀lú wa tí ẹ ti gbà láti kọ̀ ohun òrìṣà yìí sílẹ̀ kí ẹ mọ wíwá ìtẹ̀lé mi. ìpè Olúwa mo fi ayé mi fún ọ. Olúwa mo fi ayé mi fún ọ. Jésù Kristi mo ti yọ̀ǹda ayé mi fún ọ. Jésù Kristi mo ti yọ̀ǹda ayé mi fún ọ. gbà mí kó o dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. gbà mí kó o dárí ẹ̀ṣẹ̀ mi. èmi ti yọ̀ǹda fún kí Mátíù èkejì mi kó jọba Olúwa bàbá. bàbá sì pa ìyálòde tí ẹ ló ń sọ ń wo òun náà ni ó jọba ìlú yìí. mo gbọ́ agbọ́n tó wí sósì tí ọlọ́run gẹ́gẹ́ bó ṣe wí. torí wípé iṣẹ́ tí a ní kèmí wá sí nílùú yìí òun ni láti wàásù ìyìn rere Jésù Kristi ti Násárẹ́tì. tọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sọ ọ ti gbọ́ báyìí sìn èkejì rẹ lòun ti yọ̀ǹda pé ìwọ náà ní kó jọba ìlú yìí kí ìlú yìí kó sì tùbà kó tùṣẹ ní àkókò rẹ. ṣé pé máa jọba ìlú wa èkejì mi Mátíù mo dúpẹ́ o ṣeun pé o wo àṣìṣe mi àti ìwà mi mo dúpẹ́ ojú òsì ni tìwọ náà Jésù tó wá wíhun màá mọ̀ sí Jésù yìí dára lótìtọ́ gẹ́gẹ́ bí èkejì mi ṣe sọ tó ní òun ti kúrò ní ọmọ balógun tó ti di ọmọ balógun Jésù bẹ́ẹ̀ náà ni mo fẹ́ jẹ́ kí gbogbo yín di àtúnbí ẹ jẹ́ kí a yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ orúkọ tí ò bá ti tọlọ́run mu orúkọ tí ò bá ti Jésù mu ẹ jẹ́ ká pa á tì bíbélì jẹ́ kó fi yé wa ó ní a gbọ́dọ̀ forí balẹ̀ fún àwọn òrìṣà mìíràn àwọn òrìṣà yìí ni àwọn ọlọ́run kéékèèké tí ò lè gbani ẹ ó rí
nígbà tí èkejì mi gba Jésù tó gba ẹ̀mí mímọ́ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ̀, olùtùnú, ó ń hùwà pẹ̀lẹ́, ó ń hùwà ìtùnú, ìwà rẹ̀ ti yàtọ̀ torí wípé ẹ̀mí mímọ́ ti ń kọ́, bẹ́ẹ̀ ló ń hùwà bí Ọlọ́run. Bí gbogbo yín tí ẹ bá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà gbọ́, ìyè ní tiwa, bẹ́ẹ̀ ni a ò ní kúkú ikú kan bí kò ṣe yíyè. Èyí ni Olúwa ní kí n kéde fún gbogbo aráyé wípé kí ẹ kọ ìbọ̀rìṣà sílẹ̀. Ọ̀rọ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin kò gbọ́dọ̀ forí balẹ̀ fún òrìṣà. Ọ̀rọ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin kò gbọ́dọ̀ ṣàgbèrè tàbí panṣágà. Olúwa ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀. Ìrédè òru. Ọ̀rọ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀. Ìwọ kò gbọ́dọ̀ bínú.